ẹ̀yin èèyàn lè wo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi bí a ṣe gbọ́ o ẹ̀yin èèyàn lé wọn ni ó bí a ṣe gbọ́ gist wọn ní Queen Naomi wọn ní ó yà wọ́n lẹ́nu nígbà tí Dr. Lizzy pariwo wípé kábíyèsí wọn jẹun o wípé gbogbo oúnjẹ tán ṣe fún kábíyèsí kò sí ìtàn jẹ nínú ẹ̀ ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyí tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí wọ́n ní tó bá ti gbé oúnjẹ fún kábíyèsí wọ́n ní wọn ò jẹ oúnjẹ yẹn wọ́n ní wọ́n kàn máa mu omi àbí juice wọ́n á dẹ̀ máa lọ wípé Queen Naomi wọ́n bá wọn sọ̀rọ̀ wípé bọ̀ Dr. Lizzy pariwo fún paroko àti Queen Naomi pé kábíyèsí ò jẹun wípé gbogbo oúnjẹ tó ń sè fún wọn wípé wọ́n ń waste ẹ̀ ni wọ́n ní gbogbo oúnjẹ tí wọ́n ń sè wọ́n ní kábíyèsí ò jẹ wọ́n lómi lásán náà mu àti juice wọ́n ní wọ́n dẹ̀ ń ṣe gbogbo àwọn activity tó yẹ kán ṣe wọ́n ní wọ́n ní Dr. Lizzy ló pariwo bá parọ́pò wọ́n dẹ̀ pariwo fún Queen Naomi náà wípé Queen Naomi bá kábíyèsí sọ̀rọ̀ wípé torí gẹ́ẹ̀ tí wọn ó ṣe pàtàkì fún àwọn ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí ó mà ṣe o àánú kábíyèsí dẹ̀ ń ṣe mí ọlọ́run imagine kí kábíyèsí má tiẹ̀ fẹ́ ó gba àwọn olórí ẹ wo bí gbogbo nǹkan ò bá ṣe easy fún wọn wọ́n ní Queen Naomi sọ fún wọn pé àwọn ti gbà láti dúró káwọn ní sùúrù káwọn dúró sí royal mansion tí wọ́n á fi ṣe nǹkan tó fẹ́ ṣe nínú palace yẹn wípé kí ló dé tí kábíyèsí ò ní jẹun wípé kí ló dé ẹ bẹ̀ pé téèyàn máa ń ronú ebi ò kí ń pààyàn ìrònú ò dẹ̀ dáa ìrònú ò dáa ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí wà sometimes blood pressure wọn máa ń high wọ́n máa ń ronú báyẹn blood pressure wọn máa ń high ni wọ́n ní nǹkan tí Dr. Elizabeth tí wọ́n fi wà worried ni gẹ́gẹ́ bí mo ṣe sọ allege ni gist yìí bí mo ṣe máa ń sọ fún yín nǹkan tá a gbọ́ la wá torchlight o mi ò bá kábíyèsí gbénu palace o tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí àníkáwá sọ létí ẹ̀yin èèyàn ni ṣé ẹ mọ̀ wọ́n ní Queen Naomi ní kábíyèsí ò lè ṣe yẹn pé kán má jẹun àwọn nǹkan táwọn gan go through nítorí pé àwọn nífẹ̀ẹ́ kábíyèsí ni àwọn ò dẹ̀ bára jẹ́ because àwọn mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ kábíyèsí pẹ̀lú inú kan ni àti òtítọ́ ọkàn pé so kí kábíyèsí má ronú kí kábíyèsí jẹun ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi gan-an ni wọ́n nífẹ̀ẹ́ wọn gan-an Queen Naomi náà dẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí ṣùgbọ́n àwọn èèyàn yìí wọn ò fẹ́ kán wà pọ̀ kí ló dé ẹ jẹ́ kógun ó mì ẹ fà wọn méjèèjì sílẹ̀ ẹ jẹ́ kógun ó mì ẹ̀yin èèyàn yìí kí ló dé kí ni Queen Naomi ṣe fún yín wọ́n ní parọ́pò pé wọ́n pé parọ́pò ní kán má mekùn kó fọkàn ara wọn balẹ̀ ìyàwó wọn ń padà bọ̀ wá sínú palace ọmọ wọn náà dẹ̀ ń padà bọ̀ wá sínú palace ẹ̀yin èèyàn lè kẹ́ ẹ nífẹ̀ẹ́ èèyàn kẹ́ ẹ̀yin àtẹniyẹn kẹ́ ẹ má lè jọ gbé kẹ́ ẹ má lè jọ gbé bí wọ́n ṣe lọ ń bá wọn ní royal mansion yẹn wọn ò jọ gbé ṣe bọ́kọ̀ máa ń lọ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ni àní kán máa jọ gbé kán máa ríra wọn lójoojúmọ́ nǹkan tí kábíyèsí fẹ́ nìyẹn kọ́mọ wọn jí kó ní dádì good morning kó dì mọ́ wọn kọ́jọ jẹun lórí tébù nǹkan tí kábíyèsí fẹ́ nìyẹn á dẹ̀ ṣe ní agbára ọlọ́run wọ́n ní sọ nǹkan tí Dr. Elizabeth fi pariwo fún Queen Naomi nìyẹn àti parọ́pò wípé kí wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ kí kábíyèsí jẹ́jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé
àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. So ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí. Nítorí ẹ̀ ni wọ́n fi dé àwọn ẹbí àsàwọn ọ̀rẹ́ wọn ní gọ́vnà Adeleke gan. Wọ́n bá dá kábíyèsí sọ̀rọ̀ ẹ̀ pé kán jẹ́ kí Queen Naomi ṣe wà royal mansion pẹ̀lú gbogbo nǹkan tó ń rí nínú pálásì wọn yẹn pé wọ́n ń ṣe. Wọ́n ní àwọn ẹbí àwọn Queen Naomi àwọn náà sọ̀rọ̀ pé kán fi Queen Naomi sí royal mansion for now. Kán fi settle gbogbo nǹkan tó wà nínú pálásì yẹn torí wọ́n ní wọ́n ṣì máa cleanse inú Yèyélúwà apartment tí wọ́n ti bá nǹkan tó ń bá. So mo mọ̀ pé ní agbára Ọlọ́run Queen Naomi máa padà wá sínú palace láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run á dáàbò bò wọ́n, á dáàbò bò Tadé ní káwò, á dáàbò bò kábíyèsí ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi, ẹ jẹun o. Ẹ jẹun o, gbogbo wa la nífẹ̀ẹ́ yín o torí gbogbo nǹkan tẹ́ tí ẹ ń ṣe ó ń wú wa lórí. Ẹ jẹun. Ṣé ẹ rí kò sẹ́ni tó lè yẹ̀yìn àti Queen Naomi. Ọlọ́run ti fi yín fára yín. Gbogbo àwọn tó ń ṣe ẹ̀ wọ́n kàn ń ṣe lásán ni. Ẹ wo nǹkan tí wọ́n ní ìyàwó Esther Ajayi sọ. Wọ́n ní ìyàwó Esther Ajayi ní Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi Queen Naomi pamọ́ ni. Wípé torí tó bá yẹ pé wọ́n ti wà nínú pálásì yẹn nǹkan míì ni làbá máa sọ báyìí. Wípé so Ọlọ́run ó mọ̀ọ́mọ̀ dáàbò bò wọ́n ni wọ́n fi wà ní royal mansion yẹn. Wípé so lágbára Ọlọ́run wọ́n máa padà sínú palace. So kábíyèsí ẹ fira yín lọ́kàn balẹ̀. Ẹ̀yin ará ilé bá ṣe gbọ́ nìyẹn allegedly ìlànà ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkọ́ ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.